me, please. Why are you running? 50. Ó gba 40 yà kò mí nílé. Lọ gba 50. Léèmí ìdí ọmọ ìyé Woli. Kókókó. Bẹ́ẹ̀ jàre ọmọlúwa. Ẹ ká sọ ma. Ẹ pẹ̀lẹ́ ma. Ẹ bá mi dáríjì bébì mi. Ìwọ náà kí ló ṣe? Ẹ ṣáà bá mi dáríjì ẹjọ́ ma. Gbà mú dání. Mo jẹ sọnù o. Ìwọ nídìí o. Àtọ́jú rẹ̀. Yes ma. Kí la lè ṣe fún yín? Ìyá Woli pírẹsẹ́ńtà ni wọ́n dẹ̀ ròyìn fún mi pé ìyá Woli tó gbóná dáadáa ni yín. So mo wá láti wá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ni. Ìbéèrè yẹn dẹ̀ ní ìtẹ́ bá ti lè gba 1 million naira la máa fún yín pé ẹ gba ìbéèrè náà. 1 million. Ó yá mo ti bẹ̀rẹ̀ mo ti rẹ́dì. Kí ni John 11? 70 years old man. John 11. Jòhánù lé ní. Jésù. Old Testament àbí New Testament? Ìyá Woli ó yẹ kẹ́ ẹ mọ̀. John 11. John 11. John 11. Ìyá Woli cannot know it. Ìyá Woli kò lè mọ̀. Ha! Promise!